Bismillahirrahmanirrahim. Dr. Praise and Beat. Àlàáfíà. Áńgẹ́lì mi ò ní sùn. Oríwo ya. Èyí tí mo bára sọ ní òní, òun náà ni tí wọ́n ń pè ní àgbàná. Ìwọ tó jẹ́ pé ò ń ṣiṣẹ́ bí erin, ò ń jẹ̀jẹ̀ ìlérí, àwa la ní iṣẹ́ yìí. Ìgbà míì rèé wọ́n máa fi ń dàyàn láàmú, ayé ò ní fi nǹkan burúkú dà wá láàmú. Wọn ò ní fi dọmọ wa láàmú, wọn ò ní fi daya wa láàmú, wọn ò ní fi di àwa gangan, wọn ò ní fi dà wá láàmú. Ẹ bá mi sàmí. Ṣé rí bí èèyàn bá ti jẹ́ ẹnìkan tó jẹ́ pé ó ń ṣe iṣẹ́, ìwọ náà mọ̀ pé ó ń ṣiṣẹ́, àmọ́ ò mọ̀ bí owó náà ṣe ń lọ. Ẹlòmíì wà tó jẹ́ pé ibi tó bá tọ́jú owó sí, a máa wò pé lánàá 1000 mo tọ́jú sí ìgbà yìí, kí ló dé lénìí 500 mo bá ń bẹ̀, wọ́n tún bá a ṣe. Báwo ló ṣe jẹ́? O ò dẹ̀ lọ́mọ kankan lé. Ìgbà míì gan ó lè jẹ́ pé ìwọ gan ló ná owó yẹn, o ò kàn mọ̀gbà tó ná mọ́, o ò mọ nǹkan pàtó tó fowó yẹn ṣe. Wọ́n fẹ́ jẹ́ kó lákòjọ ni. Wọ́n fẹ́ ojú lákòjọ ni. Ẹlòmíì á sọ pé bàbá ẹ dákun, kíní òwú aláǹtakùn tó máa ń fojú kọ́ olóhùn fa kíní yìí. Ṣé rí èmi ò lè sọ pé òwú aláǹtakùn ó fà á. Torí mi tí mò ń bá yín sọ̀rọ̀ náà, èmi náà máa ń fojú kó òwú aláǹtakùn, mi ò dẹ̀ ríro. Mi ò ríro, mo fọlọ́ba ṣe lérí. Mi ò jókòó rí níjọ́ kan pé kí n sọ pé mo fẹ́ gún ọ̀sẹ̀ kan pé mo fo ojú kó òwú aláǹtakùn. Mi ò, torí pé bìlífù mi ò síbẹ̀ pé ó lè ẹ̀rọ olùsí. Pé bìlífù mi ò síbẹ̀ pé ó lè dà mí láàmú. Mi ò ní bìlífù kó lè dà mí láàmú. So ṣé rí tí èèyàn bá ti jẹ́ èèyàn kan tó jẹ́ pé kò ní àkójọ, ẹ jẹ́ ká gbìyànjú iṣẹ́ fún. Kí ni nǹkan tá a fẹ́ wá? Ewé bombom àlèwẹ̀yọ̀ kan ti tó. Èpo ọ̀bọ̀. Ṣé rí tá a bá rí èpo ọ̀bọ̀, ó ní stick kan tí wọ́n ń pè ní cinnamon stick. Tẹ́ bá wo cinnamon stick yẹn, ó máa ń gùn, ó máa ń ka, ó máa ń gùn bí pákó báyìí ni. A lè lò dáadáa. Ṣé rí tó bá jẹ́ pé a wá rí èpo ọ̀bọ̀, a gbọ́dọ̀ lo méjèèjì papọ̀ o. A gbọ́dọ̀ lo cinnamon stick ká tún wá lo èpo ọ̀bọ̀. Tí a bá rí èpo ọ̀bọ̀ ní ká lo cinnamon stick, a gùn tí ó kúnná pẹ̀lú ewé bombom ẹyọ kan tàbí méjì tàbí mẹ́ta, ó dìpẹ́ bọ́ọ̀ ṣe yẹn bá ṣe pọ̀ sí. Ẹ jẹ́ ká gùn. Ẹ jẹ́ ká fi omi díẹ̀ ká fi pò ká wá kó sínú ike. Ṣá ti kó sínú ike. Kò sígbà tá a lè lò. A lè lò ní Monday, Tuesday, Wednesday, Thursday, Friday, Saturday, Sunday, Monday, kò sígbà tá a lè lò. Àmọ́ ìgbà tá a wá lè máa lò ní àárọ̀, ọ̀sán tàbí alẹ́. No, àárọ̀ àti alẹ́, dákun kò sọ́sàn bẹ́ẹ̀ o. Àárọ̀ tàbí alẹ́ kò la máa ń wẹ̀. Àárọ̀ tá a bá wọn pa fẹ́ jáde tàbí jáde gan láàárọ̀ ní nǹkan bí aago 6 sago 7 èdè ká wẹ̀. Alẹ́ tá a bá ti mọ̀ pa fẹ́ sùn, a lè wẹ̀, kódà lè máa wẹ̀ láàárọ̀ ká tún wẹ̀ lálẹ́. Ọjọ́ tá a bá kọ́ fẹ́ wẹ̀, a lè kọ́kọ́ wẹ̀ léraléra fún bí ọjọ́ 7. Sọ̀rọ̀ mi yé. Tí a bá tún wá wẹ̀ léraléra fún ọjọ́ 7, sẹ́rí níjọ́ tá a bá kọ́ wẹ̀, bóyá alẹ́ la wẹ̀ ni, bóyá àárọ̀ ni o. Kó tó pé ọjọ́ kejì, a máa rí ìyanu nínú ìgbésí ayé wa. Nǹkan kan á change ìran ní ìgbésí ayé wa, a máa rí miracle agbára Ọlọ́run. Ẹ wọ́rọ̀ mi níjú báyìí, lèmi náà lọ́mọ yín àbúrò yín olólùfẹ́ yín Dr. Mutiu Ọlátíbóyè táyé màsí wí jẹ́. Ẹ̀rí tó bá di ọjọ́ rẹ̀, a tún mọ bára sọ nǹkan míì tó tún yàtọ̀ sí eléyìí. Ẹ má gbàgbé láti subscribe sórí ètò kílè kó fún wa ní ọ̀pọ̀lọpọ̀ àǹfààní lórí àwọn nǹkan míì tá a ṣe àtọ̀ èyí tí a ti ṣe, torí pé èyí tí a ti ṣe pọ̀. Ewé ajẹ́. Àwọn lórí dábọ̀ sóhun mi lò jọ dìbò. Ewé ń jẹ́. La ilaha illallah. Alawalu, alakiru, asọhiru, abatinu, Ọlọ́run ọba. Ìwọ ló pamọ́, ìwọ ló fara jáde. Alárágbá yìí dániyàn, ara tó wù ọ́ dáadáa ló dẹ̀ ń dúró. Èyí tó ní káwa máa.